Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀. Níbi gbogbo tí ẹ ti ń wò mí tí ẹ ti ń gbọ́ mi, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ọlábísí Ọláwà yín rèé, ayaba ìlú wà wí. Yẹyẹ apagun pọ̀tẹ̀ ìyá àmọ́ Yorùbá lórí ìkànnì tí a wà nínú ní ìmọ̀ Yorùbá. Níbi tí a ti máa ń fún ara wa ní àwọn solutions spiritually. Ṣẹ́ríṣẹ́ eléyìí tí mo fẹ́ fún wa yìí, ó dáa fún gbogbo àwọn tó bá jẹ́ pé àwọn ò kì í lo àkóṣe ifá ní ti jíjó, àwọn ò kì í lo ọṣẹ, ṣùgbọ́n wọ́n like wọ́n máa cream tàbí wọ́n máa lo perfume. Ẹ̀yin níṣẹ́ ilé ìwà fún. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n pàdé wa lórí social media yìí, má gbàgbé láti follow, like, kó dẹ̀ share because àǹfààní pọ̀ lórí ìkànnì tí ẹ ti bára yín yìí. Ojú òní ti wá. Ìwọ tó bá ṣe pé lórí YouTube ló bá wà, má gbàgbé follow page yìí, follow ẹ̀. Tó bá dẹ̀ pé lórí TikTok ni, follow. Tó bá jẹ́ pé lórí Facebook náà ni, follow wa. Kó dẹ̀ comment, kẹ̀dẹ̀ share fún ọ̀pọ̀lọpọ̀ láti benefit nínú nǹkan tí a fẹ́ fi síta. Mo sọ fún wa, mo níṣẹ́ rí iṣẹ́ ilé ìta fẹ́ fi síta. Ìwọ tó bá jẹ́ pé ò kí lo ọṣẹ, ò kí lo but ó like perfume. Alákọ̀ọ́kọ́ nǹkan tó nílò bẹ́ẹ̀ ò ní perfume báyìí. Bóyá tí wọ́n ya akọ àti abo sí, tàbí tí wọ́n ya perfume tó jẹ́ obìnrin nìkan ni wọ́n yà sí lára. Any perfume tó bá ti rí tí wọ́n ya obìnrin sí lára, o lè lò fún iṣẹ́ yìí. Kí làwọn nǹkan tó nílò pẹ̀lú ẹ̀? O nílò obì ìfín olójú mẹ́rin, obì ìfín olójú mẹ́rin. Lẹ́yìn yẹn, aṣọ funfun kékeré, aṣọ funfun báyìí, kéńkélé, òun náà ni wàá ra mú tí wàá gé. Gbogbo ẹ̀yin tí ẹ bá nílò àwọn iṣẹ́ wa tá à ń fi síta, ẹ dì kàn sí wa. Yàtọ̀ sí èyí tá a bá sọ fún yín pé ẹ lọ ṣe fúnra yín, ìyẹn nìkan bẹ́ẹ̀ ní ká bá yín ṣe, àní bá yín ṣe. Ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé we can do it for you. Eléyìí kí ló fẹ́ ṣe? Bọ́ iṣẹ́ eléyìí ẹ lè ṣe fúnra yín o. Ẹ lè ṣe fúnra yín, má yọ Nàìjíríà lẹ́nu rárá. So tẹ́ bá ti mú irú perfume báyìí, this is divine attraction lélẹ̀. But ìwọ tó bá rí lè lo èmi tó ṣàjẹ́ pé obìnrin ni wọ́n yà sí lára. Obìnrin ló bá rí lára ẹ̀, rà á, òun náà ni wàá fi ṣiṣẹ́. Tó bá ti wá mú obì ìfín olójú mẹ́rin yẹn, tó o bá fẹ́ rà á, o ò ní yọ owó ẹ̀ o. Nǹkan tí mò ń sọ náà ni wípé o ò ní ná. Tó bá ti mú, tó bá ní èló ni 1000 ni, bẹ́ẹ̀ náà ni kò ṣe rà á. Nǹkan tó wà níbi iṣẹ́ yìí nìyẹn, bẹ́ẹ̀ ni kò ṣe rà á. Tó bá ti rà á tán, wàá wá mú obì ìfín àti aṣọ funfun kékeré. Wàá mú obì ìfín olójú mẹ́rin yẹn, wàá lọ̀ tá kúnná. Bó o bá lè lo aṣọ funfun yẹn náà mọ́, wàá lọ̀ mọ́ tá kúnná dáadáa. Bó bá ti kúnná tó ti lọ̀ tán, bó bá ti mú tó ti lọ̀ tán yìí, wàá wá dà sínú perfume tí mo sọ yìí. Rí dájú pé perfume tí wọ́n ya obìnrin sí lára ni, tàbí eléyìí. This divine attraction is very, very good. Bó bá ti wá mú tán tó ti lọ méjèèjì papọ̀ tán, wàá wá dà sínú perfume yẹn. Wàá fi sílẹ̀ fún odidi ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3, ó ti ṣe é lónìí. Bó bá ti ń jáde, ṣàrà mú kó tẹ̀ sára. Perfume Itaja ni. Bó tó bá jẹ́ pé bó ṣe lọ síbi ọjà orí pé kò rí bákan, gbogbo ẹ̀ rí bákan, lọ síbẹ̀, mú kó bẹ̀rẹ̀ sí ní fi para, bẹ̀rẹ̀ sí ní tẹ̀ sára jáde. Àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní ṣàánú ẹ̀. Àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní dá ẹmọ fúnre. Àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní fi re wá ẹ̀ka. Ìwọ náà á di ẹni tí wọ́n ń pè lọ́tùn lósì wípé they want your service. So bó ṣe jẹ́ nìyẹn. Ìwọ tí o bá jẹ́ pé àyẹ̀wò ara ẹ̀ ni wọ́n fẹ́ ṣe, kàn sí wa lórí ìkànnì tá a wà ẹ́. Tẹ́ bá fẹ́ nọ́mbà wa lórí gbogbo àwọn platforms wa, it's always there. Ó wà ńbẹ̀. Ẹ lọ mú nọ́mbà yẹn bẹ̀. Ẹ sì mọ̀ pé lórí bí èmi ò fi pe nọ́mbà. Ẹ ṣeun gan jàre. Ojú tẹ́ fi ń wò wọ́ ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wà nídìí. Láṣẹ Olódùmarè ọba. Bye for now.